Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Atọrọ ìkẹ́ àti gẹ́fà Nabi Muhammad sallallahu alaihi wasallam, ìkẹ́ Allahu azza wa jal. Atọrọ ilé ìjẹta rẹ̀ kó má bá Nabi Muhammad, kó má bá wọn ará ilé rẹ̀, kó sì má bá wọn sàhábà rẹ̀. Ẹ̀yọ́ ma yọ ní Islam lórí sunna Nabi Muhammad sallallahu alaihi wasallam, akira wa ibi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bá ti máa ń sọ fúnra wa, ìpinnu dáadáa tẹ́lẹ̀ ṣe fún wa, barakallahu fikum. Òun ni pé àwọn ọlọ́jọ́ ibi èyí tàn sọ tàbí ṣàlàyé sí Allah bẹ̀ẹ́ dá yìí, ẹ má ṣàmùbá wa tánká kí àǹfààní rẹ̀ kó lè kálé kó sì lè ká oko. Àwọn èèyàn káàkiri kálọ́ bẹ̀ẹ́ dá bá ní san wọ́n lẹ́san olórí àtàwọn ọmọ ìyá wa náà ahlus sunnah wal jama'a, kálọ́ bẹ̀ẹ́ dá má ṣàbá ní ṣe ọ̀pọ̀lọpọ̀ dáadáa fún wọn. Wọ́n fi ọ̀rọ̀ àfáà yìí, oye tààrà àwòrán rẹ̀ yìí, wọ́n fi ṣe kí ni wọ́n fi ránṣẹ́ sí mi nípa ìfi irun kún irun lábẹ́ òfin Allah subhanahu wa ta'ala. Ṣùgbọ́n ìdí tí a fi lè lo fídíò rẹ̀ òun ni pé tọ̀ àfáà yìí náà ti mọ irú àwọn nǹkan tí òun ó máa sọ oye fún délé yìí, so copyright máa ń bẹ̀m̀bẹ̀ àwọn fídíò rẹ̀, so ìdínú táà lè ṣe kí ni táà fi ní gbé fídíò rẹ̀. Àìjẹ́bẹ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ̀ tó yá sí pé àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ láti já sí pé ká já irọ́ yẹn. Àkọ́kọ́ tẹ́ ọkọ́ mọ̀ ní pé so àfáà yìí ṣe jàmbá ìmọ̀ gidigidi gan nínú ọ̀rọ̀ tí àfáà yìí sọ nípa ìfi irun kún irun lábẹ́ òfin Allah subhanahu wa ta'ala. Àkọ́kọ́ jàmbá tí àfáà yìí kọ́kọ́ ṣe òun náà ni níbi ìfẹ́ gbé istilah tí ó ní ìtumọ̀ kan kalẹ̀, so nípa àwọn ọ̀nà ìfirun kún irun. So alwaslu àmọ̀pẹ́ àdíthì wá fún afáyí wá gbé alwad'u wá àti kíni àti azzar'u wá, that is airplant àti kíni àti wig gẹ́gẹ́ bí afáyí ṣe gbé sí. Àkọ́kọ́ jàmbátá afáyí ṣe nìyẹn. Oye, so alwaslu ó kó wig yẹn náà sínú, bẹ́ẹ̀ dẹ̀ ni ó kó airplant yẹn náà sínú. Oye báyìí, so gbogbo ẹ̀ ló kó sínú. Jàmbá àkọ́kọ́ nù. In táwọn sọ yìí yóò yé wa pẹ̀lú kí ni ìtumọ̀ alwaslu. So alwaslu nínú èdè ọmọ Lárúbáwá tá bá lọ sínú Lisanul Arab ti Ibn Manzur, mujalladi ẹlẹ́ẹ̀kẹ́ 11, Tab'atu Sadir, page 726. Oye báyìí, so Ibn Manzur ó sọ pé alwaslu ìtumọ̀ rẹ̀ ní kíni, ìtumọ̀ rẹ̀ ní waslu shay bi shay. Òun náà ni kéèyàn ṣe kíni, kéèyàn pa nǹkan pọ̀, so kéèyàn so nǹkan pọ̀. Oye, so tá bá wo ìtumọ̀ yìí nínú èdè ọmọ Lárúbáwá, oye báyìí, so yóò máa túmọ̀ sí wípé kò ṣe dìgbà tí wọ́n bá tó ṣe kíni, tí wọ́n bá tó mú irun ọmọ ènìyàn àbí tí wọ́n bá tó mú irun láti máa dì mọ́ inú irun rẹ̀, kò ṣe dìgbà yẹn ni wọ́n ṣe kíni, kò ṣe dìgbà yẹn ni ó tó di waslu. Oye, wíìgì gan téèyàn dé sórí, tóbìnrin dé sórí tí ń kan irun rẹ̀, waslu náà ni. So èwo wá ní àbúrò wá gbé ìstìlá kan tí ò ní ìtumọ̀ kalẹ̀ yìí pé alwad'u wíìgì. Oye, so tábá sì wo in tí àwọn àfáà tí wọ́n define waslu sí àti alwasila àti mustawsila, a rí pé ìtumọ̀ wọn lọ́dọ̀ àwọn àfáà mazahibu mẹ́rẹ̀ẹ̀rin, oye bákan náà ni ìtumọ̀ wọn ṣe rí, bákan náà ni àlàyé wọn ṣe rí. So nínú Raddul Mukhtar ala Durril Mukhtar ti al-Hanafiyya, nínú Hashiyatul Adawi ti Malikiyya, nínú al-Fiqhul Manhaji ala madhhab al-Imam Shafi'i ti ash-Shafi'iyya, nínú al-Mughni ti Hanabila. Oye báyìí, so wọ́n sọ pé alwasila allati tasilu ash-sha'ra bi sha'ri al-ghayr wal mustawsila allati yusalu laha dhalika bi talabiha. So oye báyìí, wasila òun lẹni tí ń so irun kan pọ̀, òun lẹni tí ń ṣe kíni, tí ń so irun pọ̀ mọ́, tí ń so irun míì pọ̀ mọ́ irun ọmọ ènìyàn. Mustawsila òun lẹni tó yá sí pé wọ́n ṣe kí ni, wọ́n ń so irun míì tí èyí ṣe irun rẹ̀ mọ́ irun rẹ̀ pẹ̀lú pé òun ló béèrè pé kí wọ́n ṣe kí ni, òun ló wá pé kí wọ́n so irun yẹn mọ́.
oye. So now ẹni tí ó fẹ́ ṣe wíìgì, àwọn wíìgì mi bẹ̀ tó yá sí pé ẹlòmíì kò kàn ní ṣàdédé wo èso kò kàn ní ṣàdédé dé sórí, yóò lọ sọ́dọ̀ hairdresser náà ni wọ́n ọkọ̀ bá dírẹ́sẹ̀, wọ́n ọkọ̀ bá ṣe àwọn jákujàku kan, so bí kinní kan rédèdè kan tí wọ́n máa ń gbé síwájú bí oye kí wọ́n tó ẹ̀ṣẹ̀ wá dé máa lórí wáṣlò náà ni oye báyìí. tọ́ kí ni ìdájọ́ ká fi irunkúrun? àfáàyè ṣe jàǹbá ìmọ̀ náà lágbẹ́rin yìí. àfáàyè sọ pé àwọn àfáà pín sí mẹ́ta níbi ìfi irun ọmọ ènìyàn kún irun, ipe àwọn kan lọ síbi pé haram ni, àwọn kan lọ síbi pé makruh ni, àwọn kan lọ síbi pé jaizu ni. so ẹni kí àfáà yìí máa fún yín ní marja'un tí ń bá ti ń rí fáyín síbi pé àwọn àfáà sọ báyìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa ìsọ́npa nǹkan míì, torí àfáà yìí a máa hun irọ́ mọ́ àwọn àfáà láti fẹ́ fi ṣe kíni, láti fẹ́ fi débi òrírí èròǹgbà rẹ̀. àti ká ní o kìí ṣàkọ́kọ́ rí o, ìgbà táfà yìí fi sọ̀rọ̀ nípa mọ́lídù kò ṣe mọ́lídù, tẹ́ bá mọ bó ṣe ń yí ọ̀rọ̀ àwọn àfáà orí, so tá a tu síta ń gbà náà pé àfáà yìí ṣe jàǹbá ìmọ̀, so gẹ́lẹ́ náà ni táfà yìí ṣe ń bí báyìí. so àwọn madhhabu wo ni wọ́n kọ̀ rọ́rọ̀ yìí pé so ìfi irun ọmọ ènìyàn kún irun ó tọ́, ẹ fáwọn èèyàn ní marja'un rẹ̀. so yọ ẹni kankan kó gbogbo mazahibu barpata mazahibu mẹ́rin oye ọ̀rọ̀ wọn lórí waslu sha'ri bí sha'r adami yìí ó ń rí lórí pé at-tahrimu wal karaha. so lọ́dọ̀ àwọn afá hanafiya so wọ́n wà lórí pé at-tahrim àti al-karaha ibi táwọn lọ rí oye báyìí. tàbá lọ sínú al-ikhtiyaru li ta'lili al-mukhtar so ti al-baldaji oye báyìí. so bákan náà tàbá lọ sínú raddul muhtar ala durril mukhtar, tíra àwọn kíni, tíra àwọn hanafiya ni oye, tíra àwọn hanafiya ni wọ́n sọ ń bẹ̀ yìí pé so wọ́n sọ ń bẹ̀ yìí pé waslu sha'ri bi sha'ri al-adamiyyi haram sawa'un kana sha'ruha aw sha'ru ghayriha. so nínú kan náà àwọn tíra àwọn hanafiya al-ikhtiyaru li ta'lil al-mukhtar ti al-baldaji ó ní nínú lànà hanafiya waslu sha'ri bi sha'ri al-adamiyyi ìfirun kún irun ọmọ ènìyàn pẹ̀lú irun ọmọ ènìyàn haramu ni sawa'an kana sha'ruha, so kò bá jẹ́ irun ara rẹ̀ ni wọ́n bá mú fi kún, aw sha'ru ghayriha kò bá jẹ́ irun ẹlòmíì tó yàtọ̀ sí wọ́n bá fi kún, haramu ni. nínú raddul muhtar ala durril mukhtar wọ́n ní idha wasalat al-mar'atu sha'ra ghayriha bi sha'riha fa huwa makruh, ipe tí obìnrin tó bá fi irun ẹlòmíì kún irun rẹ̀ ipe makruh ni. now lọ́dọ̀ àwọn afá hanafiya al-karaha pín sí méjì, karahatu tahrim ń bẹ, karahatu tanzih ń bẹ. ìwọ̀nù méjèèjì ní karaha yìí tí àwọn apá kan hanafiya lọ síbi pé so makruh ni. ìwọ̀nù méjèèjì ṣé karahatu tanzih ni àbí karahatu tahrim? so káfà wá ṣe kí ni káfà wá yìí nàná rẹ̀. èmi ò máa fún yín ní marja'un ni, èmi ò ní máa mú ọ̀rọ̀ àwọn afáàkì wa máa mú ṣeré fún yín. so then nínú al-muntaqa sharh al-muwatta ti so tírà malikiya oye báyìí. so then al-majmu' sharh al-muhadhab, then mubni ti ibn Qudama so àwọn eléyìí lọ síbi pé haramu ni ká ṣe kíni, ká fi irun ọmọ ènìyàn ká fi ṣe kíni, ká fi kún irun. malikiya lọ síbi pé èyíkéyìí nǹkan a lè ṣe kíni, a lè fi kún irun fún obìnrin àbí fún ọmọ ènìyàn. so ìyẹn bẹ́ẹ̀.
now àwọn wo ni wọ́n wá sọ pé ó tọ́ ká fi irun ọmọ ènìyàn kún irun fóbìnrin? àwọn wo ni wọ́n sọ pé ó tọ́? káfà mú wọn wá nínú madhhabu wo? ṣe in tó sì wà mukarraru nínú madhhabi yẹn nìyẹn? tọ́ now àfáà yìí mú àwọn hadithi kan wá táfà yìí fẹ́ fi ọpọlọ àwọn èèyàn ṣeré ń bẹ̀. oye báyìí, so níbi hadithu asma táfà yìí ká tí ń bẹnu Bukhari, oye níbi kitab al-libas babu al-mawsula, so ipe sami'tu asma, that is Fatima bint al-Munzir, ó sọ ipe sami'tu asma'a qalat sa'alat imra'atu an-nabiy sallallahu alayhi wa sallam faqalat ya rasulallah, arábìnrin kan bèèrè lọ́wọ́ an-nabiy sallallahu alayhi wa sallam, wá sọ ipe ila an-nabi inna ibnati asabatha al-hasba famaraqa sha'ruha, dárájọ́ ọmọ mi obìnrin o, oye àwọn pọ́ọ̀sì tí máa ń mú èèyàn lórí tí inú èèyàn fi máa ń bàjẹ́, ó ṣe kí ni ó mú ọmọ mi lórí, irun rẹ̀ wá ṣe kí ni ó wá já bútẹ́bútẹ́. wa inni zawwajtuha afa asilu fi, so mo wá fi ọmọ mi mo fi lọ́kọ, that is ìyá yẹn fi ìzàwájú yẹn, so ó fi ṣe kí ni ó fi tì sọ́dọ̀ rẹ̀. gbogbo ara mọ̀ pé obìnrin ò lè ṣe kí ni kò lè fi obìnrin ẹgbẹ́ rẹ̀ lọ́kọ. ó yé báyìí, so in tí túmọ̀ ní pé òun sin ọmọ òun lọ lé ọkọ, ipe ṣe kóhun wá ṣe kí ni kóhun wá fi kún irun rẹ̀ ni. fàkọ́ anúsàlámù wá sọ pé la'ana Allahu al-wasilata wal-mawsula, ipe Allah bẹ̀ẹ́dà ó ṣẹ́bi lé ẹni tí ń fi irun kún irun fún obìnrin àti obìnrin tí wọ́n ṣe kí ni tí wọ́n fi irun kúnnú fún. ó yé báyìí, afáyí sọ̀rọ̀ kan bí báyìí ipé ọmọ yìí ọmọ kékeré ni nǹkan kan bẹ́ẹ̀, torí rẹ̀ ní kíníkà kìí ṣe pé torí pé ó jọmọ kékeré. tọ̀ tó bá wá jọmọ kékeré ni tọ̀ bó wá ní obìnrin tó ti dàgbà, so kìí sọmọ kékeré so ẹni tó ti bàlágà tó ti lọlé ọkọ. ìhun number 1. number 2, asmani kankan ló gba hadith yìí wá, Abdullahi ibn Mas'ud ló gbà wá, Abdullahi ibn Umar òun náà gbà wá, bẹ́ẹ̀ dẹ̀ ni Jabir ibn Abdullah òun náà ṣekínà òun náà gbà wá. so ipa nabi sallallahu alaihi wasallam zajara nabi sallallahu alaihi wasallam an tasila al-mar'atu bi sha'ri shay'a, anọ́sàlámù kọ́ àìnáhà, anọ́sàlámù kọ́ kí obìnrin kó ṣe kí ni kó fi nǹkankan kún irun rẹ̀ nínú irun. ó yé báyìí, so ìyẹn bẹ́ẹ̀. then àwọn hadithu kan bẹ tí àfáyí mú wa táfáyí tó bẹ́ fi dárò jùlẹ̀, bí hadithu ìyàwó Aisha àbí atharu ìyàwó Aisha, so tí Bakratu bintu Uqba tó sọ pé òun ṣe kí ni òun wọlé lọ báyàwó Aisha radiyallahu anha. so atharu yìí bẹnu Tabaqat ibn Sa'ad at-Tabaqat al-Kubra mujallad ẹlẹ́kẹwàá page 70. oye ipe haddathana Bakratu bintu Uqba annaha dakhalat ala Aisha wa hiya jalisa, ipe òun wọlé tọ̀ yàwó Aisha radiyallahu anha tí àwọ̀ Aisha sì ṣe kíni tí àwọ̀ Aisha sì jókòó. ó yé báyìí, ọ̀rọ̀ ń lọ láàrin wọn, ó wá ní òun wá béèrè lọ́wọ́ yàwó Aisha nípa alámàrí kan. faqalat, yàwó Aisha wá sọ pé in kana laki zawj, tó bá ní ọkọ, fastata'ti an tanza'i muqlatayk, tó sì kápá kó yọ injú rẹ̀ méjèèjì, fatasna'ihima ahsana mimma huma faf'ali, tó wá ṣe àwọn méjèèjì ní dáradára tayọ bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ lọ ṣe. so àkọ́kọ́ náà asaru yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀, so nítorí Bakratu bintu Uqba majhula ni. oye wa in zakaraha Ibn Hibban fi thiqat, kódà tí Ibn Hibban bá dákọ rẹ̀ nínú kíni nínú thiqat, so majhula ni. so oye báyìí, so táfà bá bùkátà sí àlàyé tó fẹ́ jújù báyìí lọ nípa rẹ̀ á ṣe fún wọn. ó yé báyìí, so now tí àdíká ní asáàrù yóò bá tún wá ní ayẹnú, so kò tún wá ní mú ìtumọ̀ ìtafà yìí fẹ́ tú sí pé obìnrin lè yọ ẹyinjú rẹ̀ láti tún ṣe àmẹ́ndẹ̀ torí kọ́kọ́ kó lè bá dára wájú ọkọ rẹ̀, kò ní mútumọ̀ rẹ̀. ìdí tí ò fi ní mútumọ̀ rẹ̀ ni pé asáàrù míì náà tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ bí eléyìí ó wá látọ̀dọ̀ yàwó Aisha
tí mi ò bá ṣe tí ń sọ̀rọ̀ nípa pé tí ìyàwó bóyá àbúrò rẹ̀ nǹkan bẹ́ẹ̀ tó bá fi lè jẹ́ni tó ní irun ojú ipò wọn ṣe kí ni òun ó fa irun ojú rẹ̀ kúrò. So in tí asaru yìí rí fà sí nìyẹn, nítorí gbogbo alámọ̀ yìí pé in tó ṣe kí ni in tí ò ṣe ni kóbìnrin wá sọ pé òun fẹ́ yọ ẹyin jú rẹ̀ nítorí pé ó fẹ́ ṣe kí ni ó fẹ́ look beautiful fọ́kùnrin. So àmọ́ al-asaru da'if, asaru ọ̀hún ò ṣe kí ni kò lẹ́sẹ̀ ńlẹ̀. So li jahalati Bakrati binti Uqba ìyẹn bẹ́ẹ̀. Bákan náà afáyí mú afáyí ṣe kí ni afáyí mú asaru yawa Aisha kan wá bákan náà lọ́wọ́ ìgbẹ̀yìn ọ̀rọ̀ wọn. Oye, so lọ́wọ́ ìgbẹ̀yìn ọ̀rọ̀ wọn asaru táfà yẹn mú wá yẹn asaru yẹn náà ṣe kí ni asaru yẹn náà lálàáfíà. al-Imam al-Ayni rahimahullahu ta'ala nínú Umdatul Qari bíbáyìí, oye, nínú Umdatul Qari mujalladi ẹlẹ́kẹ̀ 22 mujalladi ẹlẹ́kẹ̀ 22 níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa kíni nípa al-libas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lábẹ́ kitabul libas. Oye, atharu tafayi muwa ona ni pé wasa'ala ibn Ashwa' Aisha ibn Ashwa' oye ipo bèrè lọ́wọ́ yawa Aisha ipe ala'ana Rasulullah sallallahu alaihi wasallam al-wasila qalat in ja nabi sallallahu musabili ẹni tí ń fi runkun yawa Aisha wá sọ ipe aya subhanallah ipe subhanallah wa ma ba'asu bil mar'ati za'ra an ta'khudha shay'an min suf fatasila bihi sha'raha fatatazayyanu bihi inda zawjiha. Ipe kíni tó ṣe obìnrin tó já sí pé kò ṣe kíni obìnrin tí ò nírun lórí kó mú ẹ̀yà kan nínú irun, oye, kó mú ẹ̀yà kan nínú kíni nínú irun bóyá irun àwọn irun ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ṣá ṣe kíni tí wọ́n ṣá ti prepare dáadáa ṣá, tí ó wá fi kún irun rẹ̀, oye, tí ó fi ṣe ẹ̀ṣọ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ pé kí ló burú ńbẹ̀. Ó ní innama la'ana al-mar'ata ash-shabba tabki fi shabibatiha, ipe ẹni tá Nábì sallallahu alaihi wasallam ṣẹ́bílé òun náà ni obìnrin ọ̀dọ́ tí ń ṣe kíni tí ń ṣe aṣẹ́wó nígbà ọ̀dọ́ rẹ̀. Wa al-atharu batil, atharu yìí kò dára àti rárá. al-Imam al-Ayni sọ pé qalu ipa àwọn afọ́ onímọ̀ sọ pé hadha al-hadithu batil, ipe hadithu yìí so kò dára àti rárá o. wa ruwatuhu la yu'rafun, àwọn ruwatu ẹ̀ so a ṣe kíni a mọ̀ wọn. wa ibn Ashwa sì rẹ̀ lam yudrik Aisha, kò ṣe kíni kò bá Aisha radiyallahu anha. bẹ́ẹ̀ dẹ̀ ni bó ti rí nìyẹn. ibn Ashwa Amru ابن عبيد الله أو ابن أشوى عمرو ابن عبد الله ابن عبيد الله الهمداني. أبيك سعيد ابن عمري ابن عبيد الله أو سعيد ابن عمري ابن عبد الله الهمداني ابن أشوى. So على اختلاف في اسمه واسم أبي. So فند ليكو بدي يا وعائشة كسبايا وعائشة رارا ترارا. نعم. So now أفايتم أثار كنوا أفايم أثار حديث كوا حديث ينبنو المستدرك على صحيحين الإمام الحاكم النيسابوري مجلد على كوكو oye, so hadith 1487 oye báyìí ibana salamu sọ pé ala ukhbirukum bi khayri ma yaknizu bi khayri ma yuknaz, nínú riwaya mi bi khayri ma yaknizu al-mar'u, oye, al-mar'atu salihah إذا نظر إليها سرته وإذا أمرها أطاعته وإذا غاب عنها حفظته. أفاي في شريبه àwọn tí wọ́n lọ síbi pé tí ọkọ bá pa ìyàwó rẹ̀ láṣẹ ipe kó lọ fi irun kúrun, ipe kó lọ fi kún nǹkan kan bẹ́ẹ̀ nítorí hadithu yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, oye, so kò lè fi kún nítorí pé kí ni àṣẹ tí ọkọ rẹ̀ pa yẹn àṣẹ ìta ẹsẹ̀ sí òfin Allah bẹ́ẹ̀dá ni. So nínú mustadrak yìí náà nínú hadithu hasan, oye, al-Imam al-Hakim gbà wá nínú mustadrak yìí bákan náà ipa náà salamu sọ pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq, kò sí tẹ̀lé fún ẹ̀dá kankan níbi ìṣẹ̀sófin Allah subhanahu wa ta'ala. So fún délé yìí ẹ máa àwọn kan táfà yìí máa ń sọ ń gbà mí àwọn kan tó yá sí pé
so ìròrí lásán tábáyọ kan máa mú tí ò ní ṣe tí ò ní wo kíni tí ń bẹ nínú àkọọ́lẹ̀ gangan tó yanjú oye àfáà kan máa ń já wọnú ọ̀rọ̀ àwọn àfáà ẹni ha ò ní láti fi kíni láti fi débi rọ́ọ̀yà rẹ̀ oye báyìí so fún délé yìí hadithu yìí oye so ẹni kankan ò lè lò fi ṣẹ̀rí pé kọ́kọ́ òun pòun láṣẹ pé kóun lọ máa ṣe kíni kóun lọ máa dé wíìgì so albaruka so àbíkẹ́ kóun lọ máa ṣe attachment kóun lọ máa finun kóun ẹ má dá wọn lóhùn ẹnikẹ́ni tí bá ń sọ ọ̀rọ̀ yìí ẹ má dá wọn rárá àti rárá oye kò tọ́ rárá àti rárá kí alọ́bẹ̀ẹ́dà kó mọ́ṣà ṣe kíni kó mọ́ṣà ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa so kí alọ́bẹ̀ẹ́dà mọ́ṣà ṣàlékún àgbọ́yé wa na'am barakallahu fikum.